ẹ̀sìn o ẹ̀yin olólùfẹ́ mi ẹ ní ṣẹ̀sìn bí ọba Olúwo àti ẹ̀sìn Usman Dan Fodio tó ń bẹ lọ́wọ́ wọn bí gbogbo wọn ṣe ń ṣẹ̀sìn nílẹ̀ Yorùbá ẹ ní ṣẹ̀sìn bẹ́ẹ̀ o tayatọmọ lágbára Elédùmarè ó dàbọ̀ o. Ó lágbára o ẹgbọ́n nǹkan tí Mr. Deji sọ lórí ọ̀rọ̀ ọba Olúwo. I just want to take this time láti sọ̀rọ̀ nípa àwọn wèrè muslim wọ́n ṣe ọgbọ́n muslim àwọn olóòórùn kan lára àwọn idiot àwọn wèrè tán ni wọ́n ṣe muslim tán bastardize yorùbá tán fi religion tán fi bastardize yorùbá race wọn tán bastardize yorùbá race torí pé wọ́n ń ṣe ẹ̀sìn because Nigeria kò sí regulation there's no religion regulation in Nigeria. In fact, ibi tí Islam ti wá ní Saudi Arabia, if you go there, if you go to all those Qatar Arab countries, they don't allow their religion to disturb their life. One are religious, one share religion, one at the same time they have their life to live. Everything is going on very well and smooth for them. But you come out for Muslim, come out for shake with kiri, come out for kiri titi. But you in Nigeria, I just want to talk about this about Oluwo boy Wale rarada. Wale, kiri Wale, because. Elomi the country over to die because a lot of people talk about one position of authority in Nigeria these days. They are just people to just pay, they have nothing. That's why Nigerian can be a very important person can talk about one position. Then how do you expect people like that come and misbehave? Kilo wale yen ko ma bu Yoruba land ko ma sọ̀rọ̀ ṣàkàṣàkà nípa Yoruba nípa a particular race torí ẹ̀sìn tó ń gbé wá láti ibì kan tó mọ̀ anything nípa ẹ̀. Wale is never a Muslim nor a Christian or anything. Canada bí báyìí ni Wale wà for years jẹ́ pé orí búkú ló Wale ò níṣẹ́ náà ṣé ó níṣẹ́ tó ń ṣe ní Canada ó máa ń jalè kiri ní náà wọ́n ń ṣojú ó lè ní Wale ń jà kiri Wale Olúwo yẹn kò níṣẹ́ kankan tó ń ṣe Canada bí báyìí tó máa ń yà mí lẹ́nu táwọn tó wá ń sọ̀rọ̀ máa wò ṣé Wale náà lélẹ́yìí ó jẹ́ pé àwọn tó gbowó rí Western Road ṣẹ́rídà mọ́ àbí tó máa ń rìn kiri kò nílé kò ní everything ìbàdàn ti lé kúrò nílé pẹ̀lú ọ̀dọ̀ obìnrin ló ń gbé náà tí yẹn lé kúrò nílé kò nílé ìbí kó máa sùn sínú mọ́tò kó máa sùn sílé ọ̀rẹ́ kiri bí Wale ṣe ń ṣe nìyẹn náà Wale got nothing gígọ́lọ̀ ní Wale bí a kó máa wá àwọn obìnrin kiri àwọn ìyá táwa láti Nàìjíríà yẹn kó máa lé wọn kiri kó máa bá wọn sùn nǹkan tó ń ṣe kiri nìyẹn kò níṣẹ́ míì tó ń ṣe Wale has not his most highly irresponsible man lára àwọn tí ò wà responsible Canada Wale is one of them ó jẹ́ number one ọ̀gá ni who is Wale ó wá lọ sí Nàìjíríà ó wá wọn ti fi wọn ti lọ romance one woman ló introduce ẹ̀ sí Abiola Chief Abiola Ogundoyin àgbẹ̀gbẹ̀ orúkọ máa ìwó yẹn that was the man that tó mọ Wale tó meet Wale through woman yẹn tó fi di pé ọkọ ọmọ òwò lòun and he was like he to the man kó wá láti ilé ọba mi rò kó wá láti ilé ọba kankan bí báyìí ti gbé lọ sí wo nìyẹn torí wọ́n bí máa yẹn bí lè pé ó lè máa control ẹ̀ tó bá ti jọba tán kò mọ̀ pé hooligans ní Wale pé bàbá ńlá 419 is a thief ó dùbọ̀ yìí nínú kò sí nǹkan tó ń ṣe ó máa lu jìbìtì kiri títì ló ń ṣe kiri surely has identity in Canada ni he had no identity here ó wá lọ compare rẹ̀ ó lọ ń fẹ́ máa stand shoulder to shoulder pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ even kákọ́ yọ Ọọ̀ni kúrò ń bẹ̀ kó jẹ́ pé ẹni ìtàn lásán kó jẹ́ pé èèyàn tó wà ní position yẹn lásán gan Wale ò lè stand there Wale ò lè nu bàtà ẹni ìtàn ká yọ Ọọ̀ni kúrò ń bẹ̀ ká yọ position yẹn Wale kò lè ju office boy fún Ọọ̀ni of Ifẹ̀ office boy tó bá ní kan wọ ordinary personality kó má sí status he will just be an office boy era boy ló máa jẹ́ sí Ọ̀jájá ó wá lọ ń compete ó lọ ń sọ̀rọ̀ torí pé wọ́n ti fi ẹ́ lọ jọba wọ́n gbé lọ sí Ìwó ó lọ ń jọba wọ́n lọ fi jọba wèrè kan bẹ́ẹ̀ ó wá ń lẹ́nu elébi ni náà máa yẹn sọ nínú interview ẹ̀ pé nígbà tí Wale dé Nàìjíríà pé $100 ló bá dé Nàìjíríà $100 bó ló ti fẹ́ rówó Wale jẹ́ pé ṣe ló commit crime kiri tó ń sá kiri ṣé ó nílé ni he is the most useless human being on earth is Oluwo of Iwo. Odipo, this is Laura Person. Thank you for watching. Nígbà tó wà ní Canada bí báyìí wọ́n lọ compete pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ that have a lot of people on his payroll. You know what I mean? All the chiefs, God, he told Ọba ló ti ó ra mọ́tò gbogbo chiefs tó wà ní Ifẹ̀. He has a lot of resorts all over Yoruba land. He had a university. He had a lot of things. He had a lot of places in Lagos to employ. That man must have employed nothing less than 5,000 to 10,000 people. Tó ṣiṣẹ́ London. Gbogbo àwọn tó wà ní palace taking care of all of them. Jẹ́ kí Wale bọ́ síta kó wá fi Islam wẹ̀ kó wá fi sọ nǹkan tó fi ṣe sí wo. Do you know how many things that Ọ̀jájá have done in Ilé Ifẹ̀ alone? Kí Wale bọ́ síta kó fi nǹkan tí Islam wẹ̀ tó fi ṣe sí kinní Wale máa lọ sí north torí wọ́n ti fún lówó ní north wọ́n ní kó máa ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́ torí pé owó tó ń fún àwọn Muslim wọ́n wá ní wọ́n ṣe ìrònú sí pé ó ń ba Muslim ìgbà tó ti ń sọ̀tọ̀kùsọ kiri ṣe é sọ pé ó ń ba Muslim jẹ́ ìgbà yóò kàn máa bú Muslim ṣé Wale ràn yín ni Wale ò ràn yín náà tó rówó gbà nídìí ọ̀rọ̀ Muslim ni now because you just paying his bills bí Muslim dàrú lọ́la bó jẹ́ Christian ló tó ń fún lówó tó job sí Christian nìyẹn ìgbà tó dé Ìwó ṣé kò ṣe ìṣẹ̀ṣe ni àbí kò ń jójó pàlóńgò orí burúkú kiri tó fi mú yín mọ́lẹ̀ bàtà Muslim bẹ́ẹ̀ sì sanwó fún torí pé ó rẹ̀ kó wà nídìí Muslim ó já sí di Muslim bó tó dọ̀là bó tó wà ń ṣẹ̀ṣe á tó já sí di ìṣẹ̀ṣe kí ló kàn Wale no send anybody everybody will just have to rally around and make sure that Yoruba land here people go out to 1 year we don't have any other place and she Arab we are not Arab majority of you that say Yoruba is from Arab mélòó lára yín ló lè lọ sí Arab kan fún ní citizenship any of Arab country how many of you ló lè fún citizenship nobody
I just did my mo kàn jókòó sí ròmí mo kàn ń wo fídíò kan bí Wálé ṣe ń sọ̀rọ̀ jágbajàgba Olúwo rádaràda ẹ̀yin alára wo wọ́n kàn lọ fi olórí burúkú kan wèrè wọ́n lọ fi jọba lé yín lórí and you guys were ẹ̀dẹ̀ inú yín dùn. Ó yẹ kẹ́ plan ẹ̀ máa lé bọ̀bọ̀ ẹ̀ dànù kúrò mọ́ ẹ̀ kẹ́ wáyàn tó wà responsible èèyàn gidi bọ́n fún Wálé ní owó ní ọ̀la ó lè kó àwọn Boko Haram wá láti north pé kán wá ṣe anything kán pa anybody níwo yẹn. The only thing kò lówó náà is a poor boy, very poor boy, poor and wretched ni Wálé. You know, you guys you have to be very mindful of how you treat your own people. Tori owo, just because of money, you just talk anyhow about your race, you talk anyhow about your people, just because you want to pay your bills. You only come and ṣiṣẹ́ ni. Ta ló rán iṣẹ́ kó máa ṣorí burúkú kiri nígbà tó wà bíbáyìí. Gbogbo ẹgbẹ́ ló ń ṣiṣẹ́ kiri náà, tẹ́bọ̀ ẹ̀dẹ̀ lówó dání. He decided to be a very lazy young guy, very lazy idiot. Ni Wálé yẹn, wọ́n á tàkà pẹ̀lú Ọ̀jájá, ó ti ẹ̀rọ position ọ̀nì yẹn lásán kó ti ẹ̀rọ, tí ọ̀ pẹ̀lú ọ̀nì jọ wà ní same category ni. If not for politics, pé wọn kì í máa ń kọ́ máa try láti regulate religion Nigeria. So yẹ kí Muslim wèrè kan kó máa bú odidi Muslim, ẹlẹ́yin Muslim religion, you are a religion. Ẹ máa bú odidi race, ṣé religion ju race lọ ni? It's not a Nigerian religion. It's not a Yoruba religion. Just go and bring it from somewhere. And for a very long time, there were Lord there, lórí àwọn èèyàn ní Yoruba land. Orípa àwọn ẹ̀rẹ́ ti gbà. Wọ́n ṣe báyìí táṣì rẹ̀ ti tútù wọn rẹ̀ ti do. Things cannot continue to be like that for life. Anything fake, ó máa wà visible lọ́jọ́ pé fake lélẹ̀. Wọ́n dẹ̀ máa dànù, ó máa embrace originality. Everybody know that your tradition is your tradition. There's no way you bring a foreign thing to your place. It will not fit in. It will always be a problem. What are they using the Islam to preach in Nigeria? You know, if you preach in Yoruba land, kí ni Islam ti ṣe? Wálé tó jẹ́ Muslim, Islam, kí ló ti ṣe níwò? Ọ̀ní tó ń bú tó ló ń ṣe àìmọye a lè sọ so many things, like a lot of things you can mention about Ọ̀ní of Ifẹ̀ tó ṣe sí Yoruba land, Ifẹ̀, Èkó everywhere. He has a result almost everywhere, Akure everywhere. He's starting one in Ekiti very soon. You know, most of the time gbé àwọn people yẹn ẹ̀yin ará wo yẹn lọ wá bẹ́ẹ̀ yẹn máa yọ wèrè yẹn dànù kẹ́ wáyàn gidi kẹ́ fi jọba yín kó yẹ disgrace yín kiri. But for that Wálé wèrè yẹn bóyá kẹ́ ṣí ẹ̀ tó bá dọ́dọ̀ ẹ̀ come and tell me that you are not a tout in Canada here. You are just a useless lazy man here. You don't have any job. Dárúkọ tó ti ṣiṣẹ́ ní Canada. Dárúkọ ọbẹ̀. All along you are in Canada. Mention that place that you are what? You lazy idiot.